Entertainment.
kú àwọn ọdún ọ̀sìn wa ẹ̀yin náà ọlọ́run ò ní ta ẹ̀ onígbòdì àti gudugudu méje pẹ̀lú yàyà mẹ́fà ìbàrẹ̀ ayé la ní kọ́ nísì ìrẹ̀lú ọmọ kọ́ lọ́jẹ̀ ọmọlọ́ta lérò ọmọlọ́ta lérò ó ṣe máa bá ẹni kó pẹ́ láyé. ìbàrẹ̀ ayé lóye bá bá ní àlẹ́ o bàbí máyékùn jẹ́ ẹ̀lẹ́ra ọmọ yìí ṣàtọ́lá ọ̀tọ́sí ọmọ gómì kọ́sì gbàgbọ́dọ̀ lẹ́wúrẹ́ olóòtú àrí àgbàgbà àgbà. ọmọ yìí kò wọ́n ẹsẹ̀ àìlẹ́yàdé àìlẹ́ mi wá sí i o. ọlọ́ni ìdájú mi lọ ìgbà ni mo ṣe o ìgbà mú bá mi sí ìta. ọlọ́ni ìdájú mi lọ ìgbà ni mo ṣe o ìgbà mú bá mi sí ìta. Kí gbogbo ẹlẹ́lẹ́ tó kù pátápátá. Àbàdí ní Pasuma, àkàndé ní àbá, òṣùpá mi sáàyè, táyé lómi kọ́ rẹ̀ sí. Ọmọ ọlọ́pàá lọ́tọ̀ síbẹ̀, Adéwálé àgbà, aláwọ̀ iṣẹ́ kìíní, ayélujára ní láàṣì. Mo ní ní ìtọ́gà àtàbáyẹ́wẹ́. Àti gbogbo ibùdó pátápátá tí wọ́n kù sẹ́ríkì. Kí olóyè ní ẹni kọ́ kúlẹ̀ bàbá rẹ̀. Ọjọ́ àbẹ̀ kí ọ̀rọ̀ òsì rẹ̀.
Ọlọ́run bá kó túbọ̀ máa bá ń sábàá àdùn fún ọ. Ìyá ọlọ́run bá kó túbọ̀ máa bá ń sábàá àdùn fún ọ. Bí ẹni gbọ́ kúrò ẹ̀ lójijì náà. Mondial TV, showcasing African entertainment. Mondial TV, showcasing African entertainment.